mo sọ̀rọ̀ kan nínú wáàsí tá a ṣe kọjá mo ní gbogbo ẹni tó ṣẹ̀ mí mo forí jì wọ́n àyàfi obìnrin ẹyọ kan. ẹ wá dákun gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ pè mí ìjà ti tán èmi ò já mọ́ àmọ́ kó bá mi ṣe nǹkan mẹ́ta. eléyìí tó bá ní ẹ̀rí lọ́wọ́ tó mọ̀ pé òun lè kó jáde kó má bẹ̀bẹ̀ lórí ẹ̀. tẹ́rì bá wà evidence wa o lè má bẹ̀bẹ̀ o pé evidence ń bẹ náà àmọ́ tí ò bá sí evidence bá mi tún orúkọ mi tó bàjẹ́ bá mi tún ṣe nítorí t'Ọlọ́run mo bẹ̀ ọ́ ni. Terrorist ni odidi ẹ̀jẹ̀ mi ní ọwọ́ ariwo terrorist yẹn ló ti deny ní visa. èmi kan ò lè travel bẹ̀tẹ̀ mo ti gba gbogbo clearance tó yẹ kí n gbà báyìí. nítorí ọ̀rọ̀ tí ò ní túmọ̀ kankan kó yá kájọ máa lo ayé lọ báyìí. gbogbo irọ́ ó fi àáké sí gbẹ́rẹ́ tó o bá ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ó bẹ́tà kó tètè withdraw rẹ̀ tó orúkọ tèmi náà ó jẹ́ títí ayé nìyẹn làwọn ọmọ mi ó sì jẹ́. kò sèrè tá a fẹ́ gbà níbi kẹ́nìkan ó lọ sẹ́wọ̀n. bẹ́ẹ̀ ó dáa kẹ́ni tó parọ́ àgírí ìpínlẹ̀ ló ń pa kó dẹ̀ withdraw ọ̀rọ̀ rẹ̀ kó dẹ̀ tọrọ àforíjìn. ẹlẹ́ẹ̀kẹta owó tí ọwọ́ àtọkọ rẹ̀ tẹ́ yá ẹ dákun ẹ bá ń dáwọ́ yìí padà. ìyáálé arábìnrin yẹn sọ pé arábìnrin yẹn jẹ ọkọ àwọn lówó tó pọ̀ gan-an pé bọ́kọ àwọn bí ó bá dá owó padà fọ́kọ àwọn ò ní kọ́bọ̀ táwọn ó dá padà fẹ́ mi. ó sì mọ̀ pé wọ́n ló dúró fárákùnrin yìí mo ní mẹ́sẹ̀jì ẹ̀ lórí fóònù mi ìwọ ló ní kí n fún ọkọ rẹ̀ ọkọ ló ti sá lọ látọdún kan yìí mi ò gbúrò owó mi ṣé màá wá jẹ ìyà púpọ̀ mọ̀pọ̀ ní ètè nígbà wọ́n bà mí lórúkọ jẹ́ tó báyìí tí màá tó wá fi over 12 million sílẹ̀ kò possible. bá mi gbìyànjú báwọn nǹkan yìí bá ti wọlé sórí gbogbo ó lọ sórí newspaper ó lọ ṣèwé ìròyìn ó lọ ṣe kinní kan mi ò ní mo withdraw gbogbo yẹn èmi náà fẹ́ àlàáfíà bẹ́ẹ̀ bá mi tún orúkọ mi ṣe padà béèyàn bá lè bu iyì kún orúkọ mi kó má bàjẹ́ ẹni ó bá mọ iyì orúkọ yóò mọ̀ pé wàhálà lèèyàn máa ń ṣe kéèyàn tó lórúkọ láyé o. ẹ wo àti ọdún tí mo ti ń build orúkọ bọ̀ láti 1985 up to today. kẹ́nìkan sì dìde kó dẹ̀ lóhun ó ti orúkọ yẹn wó lẹ́ni táwọn tó yẹ káwọn yóò wò pé bó bá tiẹ̀ jẹ́ gbogbo èèyàn kò yẹ kó jẹ́ wọ́. ìyẹn ti kọjá èmi ò bínú bẹ́ẹ̀ ká tó lè stop kéèsì ní kóòtù bá mi yanjú àwọn nǹkan wọ̀nyí. báwọn nǹkan wọ̀nyí bá ti yanjú ó ti tán èmi ò bínú mi ò dẹ̀já àmọ́ táwọn nǹkan wọ̀nyí ò bá yanjú yóò difficult fún mi náà láti withdraw case bíjọba bá dẹ̀ ń take action yóò difficult fún mi láti kó wọn lọ́wọ́. àti dọ́mọ ìyanu ẹ̀sìn òǹkàlùkù ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ àjọṣe ló máa ń dínkù ìyẹn ọkàn mọ ìwà òǹkàlùkù ni pé bó ṣe yẹ ń bá lágbájá rìn ni bó ṣe yẹ ń bá lágbájá rìn ni bó ṣe yẹ ń gbèjà lágbájá tó ní adúniya madrasatun wa zamanu wa ustad wa ilé ayé sùkúù ni o ìwà àwọn èèyàn nú ẹ̀ ní tíṣà tí wọ́n máa kọ́ yàn pé ò tí ì gbọ́n tó bí wọ́n ṣe ń ṣayé ni. nítorí náà àwọn bàbá mi tí wọ́n ti pè mí pàápàá bàbá mi Hamidu Ajibade tí mo ní respect fún ó sọ̀rẹ́ndà fún yín mi ò jẹ́ kọjá level yẹn bàbá Ìmáàmù Ìbàdàn ó sọ̀rẹ́ndà fún yín kódà ó fi dórí aṣíwájú wa yẹn chairman PDP mo sọ̀rẹ́ndà fún yín mi ò alájẹ ọlọ́pọ̀ èèyàn mo ti sọ̀rẹ́ndà fún yín ẹ dákun sẹ́rí gbogbo nǹkan yòókù tí mo kà yọ lórí ìwé ìròyìn yọ lọ gbá èmi náà ti withdraw gbogbo yẹn bẹ́ẹ̀ àwọn tó wí yẹn kó mú ní kọ̀ọ̀kan bó ṣe kà á tí bínú sọ̀rọ̀ yẹn kó bá mú ní kọ̀ọ̀kan ìtẹ̀yàn kì í fi báyàn lórúkọ jẹ́ nìyẹn ìbà lórúkọ jẹ́ máa ń rìn gan àtúnṣe kì í sábà rìn mọ́ ẹlòmíì ní fídíò yẹn lọ́wọ́ dọ̀la ó lè jẹ́ pé gbàtẹ́mi ò bá sí láyé máa ní òfin àwọn ọmọ mi pèsè bí bàbá rẹ̀ ní sọ báyìí ń parẹ́ tẹ́nìkan ò dẹ̀ sí nílẹ̀ Yorùbá yìí ní gbogbo ayé yìí tó lè sọ pé èmi sọ bẹ́ẹ̀ nípa òun tàbí mo bòun lórúkọ jẹ́ rí kò rí bẹ́ẹ̀ rí èmi náà dìtà mi pé ń fẹ́ nìkan jófin ni àmọ́ tí ò ní jẹ́ kí n fi jófin ní káwọn nǹkan wọ̀nyí ó ṣẹlẹ̀ dá àwọn orúkọ yẹn padà bó ṣe yẹ kó rí kó dẹ̀ owó tó dúró fún bá mi dá padà. alhamdulilayi ájì ọdún yìí tá a lọ gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé wa lọ sí ájì ọdún yìí ó bẹ̀rẹ̀ látòrí àwọn ti London àwọn ti Côte d'Ivoire àwọn ti Kútọ́nù Ọlọ́run bá ní san yín lẹ́san dáadáa ká tó wá padà sọ́dọ̀ àwọn tí wọ́n tẹ̀lé wa lọ láti Nàìjíríà. ájì ọdún yìí agbádùn rẹ̀ mo ti gbádùn ájì bẹ́ẹ̀ yẹn kẹ́yìn bóyá gbà tí mo wà ní active hajj tí o ṣe pé mo ń wọlé mo ń sáré jáde nítorí pé òkúkú kẹfìlù tí mi ò tí ì bízí ní aláti mo ti gbádùn hajj bẹ́ẹ̀ yẹn kẹ́yìn gbogbo àwọn èèyàn mi tọ́ lọ ní ń fàdúrà ránṣẹ́ ń bẹ́nu àwọn tá a kó fún ẹrú Ọlọ́run yìí ẹrú Ọlọ́run kan tá a kó àwọn kan fún ní last year wallahi ń bẹ́nu ẹni ó súnmọ́ mi tí ò kí mi dùn ní pé irú kí lè lọ fà wọ́n ṣe àmọ́ àgbà pé yẹn ti lọ ṣàtúnṣe bó o bá ti ṣàtúnṣe ọmọ ìyájọ ni wánú ẹ̀sìn èèyàn kan wà kẹ́ẹ̀fù èèyàn ní kọjá yìí ẹni èèyàn ọmọ lẹ́vù níbi mo bá yédè gbogbo kí n máa bẹ́ẹ̀ nìkan fa wàhálà lórí íńtánẹ́ẹ̀tì ó tó gẹ́ ẹ bá bú bàbá kan kó náà wá àwọn ọmọ ẹ̀ tí ó ti jáde ni o
àwọn bàbá wa nú ẹ̀sìn àwọn bàbá wa nú ẹ̀sìn tí a bá kà wọ́n náà bàbá làwa náà wà o bàbá tẹ̀ tí ì di bàbá àgbà àwọn náà ń bẹ náà tí wọ́n mọ̀ pé lásìwájú ẹ̀sìn inú ẹ̀ làwa náà wà o bàbá tí a bá fa sọ rẹ̀ ya kó pa àwọn ọmọ ẹ̀ torí jọ́ta ń pe gbogbo yín pé ẹjẹ́ àjọ jàjà kínní ìyá àríyín mọ́ ó kálukú gbórí sápamọ́ ni àwa náà láti gbórí tiwa náà pamọ́ torí pa náà lórúkọ tá a fẹ́ protect ó wà nú ẹni tá a gbèjà tí mo padà gbọ́ tó sọ yí pé ìjàwó náà ń jà látijọ́ kí ni wọ́n ń bá ìjà tí wọ́n akọ́ yẹn ń gbé ládùúrú fìtínà tá a ṣe nítorí ọ̀rọ̀ yín yìí bàbá tó àwa ti yọ̀ọ̀dá yẹn bọ́ bá dijọ́ míì tá a bá dìde wọ́n mọ̀ pé a ti ṣiṣẹ́ síwájú èmi àti gbogbo àwọn tá a jọ ṣe tí mi ní láìka àti dárúkọ wọn nítorí ìdí torí káwọn tó máa kóra wọn jọ lórí ọ̀rọ̀ yìí èmi ti withdraw everything àmẹ́lẹ̀ yìí báwọn nǹkan yẹn ò bá ṣẹlẹ̀ yóò difficult láti withdraw o tún orúkọ mi ṣe padà gbogbo ohun tó fi pè mí lórúkọ bú àti ó ń ṣe gbẹ́rẹ́ àti ó ń fi abẹ́rẹ́ jẹyin àti gbogbo nǹkan wọ̀nyẹn lọ sí retraction one after another mo parọ́ ọmọ lágbájá ni o foríjì mi èmi náà wà kíìpù ẹ̀ àwọn ọmọ mi ò kíìpù ẹ̀ nítorí ọjọ́ iwájú àwọn kan ní ẹ̀ bà wọ́n lórúkọ jẹ́ táwọn ajá tá a fẹ́ kú bẹ́ẹ̀ táwọn mọ̀ pé tí ó padà gbẹ̀yìn ẹ̀ nìyí nítorí náà ọmọ akéwùgbẹ̀rù wìtòrò mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lóòlùwà fi ń san rere. ẹ̀jẹ̀ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀wùwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá àyàfó Olúwa. ẹni fẹ́ ra lé ẹ̀bá lè ṣe akéwùgbà góòdì dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá acres of land plot of land ẹ bá wa dòwò pọ̀ àwọn náà dẹ́ ń ṣàdéhùn pé àníjà yín kulẹ̀ ájì 2026 ẹ sanwó sọ́dọ̀ wa àwọn èèyàn ti ń sanwó umura December àwọn èèyàn ti ń sanwó àjọ lọ sí December ní pẹ̀lú ògo Ọlọ́run bákan náà umura ti Ramadan ẹ sanwó sọ́dọ̀ wa Ọlọ́run ó gba ájì wa yóò gba umura wa síwájú ká tó ṣe ẹni wọ́n pẹ́ ní wáyà ẹ text message sórí WhatsApp number wa mẹ́jẹ̀rà kálé báwọn èèyàn sì máa fi ń bá mi ṣàwàdà mẹ́jẹ̀rà kálé o